ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú ọ̀rọ̀ yìí ta kókó ó rú ni lójú tabarọ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ mo ń tarọ ni níṣẹ́ rú ó yẹ ká fi tọmọ jẹ kọ́ra ó bọ̀ pẹ̀lú. Shibu abo iye nari o beri nari o beri baba rani ni sheru abo o ye ko fi tama je tama mori la ni she akogbara fi tere otakoko Hello? Ọ̀rọ̀ yìí dojúrú, ó dojúrú, ó dorí àgbàkodò. Iye kí ni ká ti gbọ́, kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ni ní kàyéfì, n ò ríru èyí rí. Okay, Bayo. Thank you very much. Thank you. Guys, let's do this.
it! Damn it! Ah! Come here! Move it! Move it! Move it! Move it! Biire biire go ware. Ire. That's the shortened form of my name. And you know what that means? Goodness. And that has always followed me all the days of my life. Deeply. Now tell me, who are you looking for? Young man, you've been caught red-handed. And it won't be good you go down alone. So I'm giving you this opportunity to tell me, who is your boss? I would rather die. Interesting. I love your type. But are you really sure about dying? What? You're a police officer. You can't kill me. Let's wait and see. I'll talk. Please, stop. Just stop. I'll tell you. Please. I'll tell you everything you need to know. Just please. Tell them to drop the gun, please. Good boy. He said he's ready to talk. Come here. Ready to talk. Start talking. Give me a name. Who is your boss? Come on,
yẹ kí wọ́n fi tẹ̀lé. Ara. Baby. Yes, babe. Wọ́n jáde ni. Yes, ṣé mi ò sọ fún ẹ? You did tell me. Mo sọ fún ẹ bí. I'm sorry. Mo receive urgent call kan ni mo dẹ̀ ní láti sáré lọ attend sí nsìn. Kí ló máa ń ṣẹlẹ̀ sóúnjẹ tí mo ń sè? Oh, sweetheart. Mi ò lè jẹ. Jẹ́ kí n tètè lọ síbi tí mo ń lọ ẹ̀ jọ. It's okay. Okay then. Ìgbà wo ló wá máa dé? Títí ìrọ̀lẹ́ máa dé. Ìrọ̀lẹ́ báwo? Ṣé ti pẹ́ jù? Ọ̀pọ̀ ló ti pẹ́ kí ni kémi nìkan máa ṣe dìrọ̀lẹ́ náà. Mo lè pé ìrọ̀lẹ́ ò pẹ́ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ìrọ̀lẹ́ ní máa báyìí. Tó bá ti jẹ́ ìrọ̀lẹ́ ló máa dé. Jẹ́ kémi náà máa lọ ni. Ṣé nítorí pé mi ń jáde ń sìn, mo ló ṣe fẹ́ máa lọ sílé ni àbóhùn ẹ̀ kò lọ sílé lè ni? Ó wù mí kí lọ sílé ni. Ó fẹ́ lọ sílé lè ni? Yes. Ohun ẹ̀bẹ̀. Yes, baby. Kò wù mí bẹ́ẹ̀, ọ̀túnkọ́ tó bá ti fẹ́ ni màá bẹ́ẹ̀ fẹ́. Báwo ló dì ní? Well, tó bá ti yá eégún tiẹ̀, ó ti yá ọ̀rẹ́ tèmi náà. I am available for you always. No problem. I will see you soon. All right, baby. Ibi tí mo lọ ẹ̀, ọjọ́ ẹ̀kọ́ ní fún báyìí fún mi. Okay. Mo wọ̀nyí ní 30 minutes tí máa lò ní sàlẹ̀, mo dẹ̀ máa lò kan ní junction bẹ́ẹ̀ láti rí àwọn tó fẹ́ rí mi. Okay. Ṣòro oúnjẹ tó ń sẹ́ yẹn jẹ́ kó oúnjẹ yẹn jóná. Mo rò pé máa dé bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Bọ̀bá tó ti ń lọ, mo ń lọ, ìwọ náà ń lọ lé. Mo fẹ́ rí ọ. Àlè sọ́nù sí ti rùn. Jẹ́ kó oúnjẹ jóná. Ó ń lọ náà. Àjẹ́ pààyàn. Adebare, my great in-law. Báwo ni ṣe wà pa? Àlàáfíà. Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tí ìwà àtàwọn colleagues ẹ wá ṣe mí? Well, actually, wa make arrest from Dubai. Bí iye òde ń ṣe irú. Anyway, lọ́wọ́ wà pẹ̀lú ọlọ́wọ́ máa dúró tẹ̀ ẹ́ ẹgúṣẹ́. Ọ̀túnba. Yeah. Actually, ẹ̀yin gangan la wá arrest. How do you mean? Lọ́nà Adebare, ńgbà wo ni ìwọ náà di àwọn tó máa ń prank? Mi ò ṣe birthday, mi ò ṣe anything. O ṣe máa wá arrest me for what? Sir, this is new prank. I am here to arrest you. Má bínú on what ground? Tẹ́ bá dé àgọ́ wa, ẹ lórí ọ̀fẹ́ láti mọ̀ fún wa láyé. Adebare mi ni, it is me. It is me. Mo rí yín sá. Respect yourself, sir. Ṣẹ́gbọ́n kan tó sọ, kí ẹ pọ́nra yín. Wọ́n bó ṣe ń bá mi sọ̀rọ̀ náà. Sir. Mo máa ṣe nǹkan wọn. Má jẹ́ kó fi kíní sí mi náà because mi lè rọ̀ drive car mi, mo máa ní láti gbé car mi kúrò. Ṣe rí torí ti mọ́tò yẹn, ìyẹn má ṣe mọ́tò wà wà ta. Mọ́tò yín ló tó máa tó fi gbé mi. Ó yẹ ká fi tọmọ jẹ, mo ń tààrọ́ ní níṣẹ́ rú. Ó yẹ ká fi tọmọ jẹ. Kọ́ra ó bọ̀ bẹ̀rẹ̀. Báwo torí ṣubú àwọ̀ iye nàrí ó bẹ̀rẹ̀. Nàrí ó bẹ̀rẹ̀. Bàbá rán ní níṣẹ́ rú. Ó yẹ kó fi tọmọ jẹ. Tọmọ ibi tí wọ́n fi ń jẹun kò yẹ kí wọ́n fi tẹ̀lé. Orí ló ní ṣe a kò gbọ́dọ̀ fi tẹ̀lé. Ó ta kókó, ó dùn kúkú yẹ. Ọ̀rọ̀ yìí dojúrú, ó dojúrú, ó dorí àgbàkodò. Iye kí ni ká ti gbọ́, kí ni ká ti gbé yìí sí. Ó ṣe ní ní kàyéfì, n ò ríru èyí rí. Kí ni ká ti
sóhun tójú onírí, kò sóhun tójú onírí. Ilé ayé yìí ó ń dògbò. Sóhun tójú onírí, kò má sóhun tójú onírí. Mo nílé ayé yìí ó ń dògbò. Ṣé náà láì sí kò dédé? Everything is looking strange but real. I've never seen a thing like this before. Emma Baeje, na na ya, yeah yeah yeah, Kaluwe, Kayebi naloje, Yamanuka, 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 Yena munini panikali na muna vena nakini sana wa, na yeah. Ọ̀túnba ìrìn ni mo fẹ́ bẹ́ǹsì. Ẹ má wulẹ̀ parọ́ fún wa nítorí pé èyí tẹ́ ẹ̀ rán níṣẹ́ ìyẹn dán ó ti wà látìmọ́lé wa. Ó dẹ̀ ti jẹ́wọ́ fún wa wípé èyí lẹ̀ ń rán òun níṣẹ́. Nǹkan tí mo kàn fẹ́ lọ́wọ́ yín sì ni wípé kẹ́ ẹ jẹ́wọ́ fún wa. And that's all. Ọ̀túnba, at times, silence is an act of guilt. Ṣé ká gbà wípé ẹ jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn yín? Ṣé pé òun rèé? I am only exercising my right. Oh, I see. Your right to remain silent, Abi? Àwa náà ní right. A ní right láti torture yín. Láti torture you to the extreme. Tẹ́ fi máa sọ̀rọ̀. In a democratic regime? Anything to get a confession. I want to speak with my lawyer. That's all. Ọ̀túnba, I can see you know your rights. Ọ̀túnba. Adebare, he has a right to his lawyer. Let him call his lawyer. But sir, evidence wà wípé àwọn ni drug baron. Pẹ̀lú ìyẹn mi ò rò pé ó yẹ ká tún fún ọ ní àǹfààní láti pe lọ́ọ̀yà tàbí rí lọ́ọ̀yà kankan sá. Verbal evidence lásán lásán. Sir, lóòótọ́ ni wípé verbal evidence la ní. But that is enough to prosecute him. Especially today, to jẹ́ wípé I have a strong feeling that my source is a reliable one, sir. Kí ni assurance wípé source yẹn wà reliable? Tí evidence tí Ọ̀túnba bá lọ contradict pẹ̀lú ti Don,
Show me verbal evidence that you are doubtful. But sir, I still feel that we can still... Sir. Adebare. Sir. Check out the lawyer. Ah. Shebawani. Shebawani. I trust you. Yes. Okay, sir. Two boys, sir. Permission to leave, sir. Permission granted. You're welcome. Oh. Oh, serious? Oh, I rò pé mi lè wúrú wa bẹ́ẹ̀. No, not me. Báwo a ṣe ṣe orúkọ bẹ́ẹ̀? Okay. No. Ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí. Kí ni ká ti gbọ́, kí ni ká ti pè yìí sí. Ó ṣe ní ní kàyéfì n ò ríru èyí rí. Kò sóhun tójú onírí, kò sóhun tójú onírí, ilé ayé yìí ó ń dògbò. Sóhun tójú onírí, kò má sóhun tójú onírí, mo nílé ayé yìí ó ń dògbò. Ṣé náà láì dì sí kò dédé? Kò mà ṣe fowó ra ọ̀gá mi. Ẹ rọra mà. Ẹ rọra mà. Ẹ kọjá ọgbà. Kò ṣe fowó ra mà. Ẹ rọra mà. Ojú yín gan dán, everywhere is succulent. Ẹ kọjá mẹ́ta. Báwo dé níbi tẹ́ ẹ lọ? Ẹ rọra mà. Ẹ tó bá mi rẹ́ ní ti ń bọ̀. Ma? Ẹ mọ̀ pé lọ́mọ ń lè ọmọ yín rè. Èmi ni. Èmi ni. Mo dẹ̀ mí ìsìn gan. Mo mí ìsìn gbogbo Bíbíire o, sáré wọnú ilé o kan wà lórí dining fún ẹ̀ńbẹ́ yẹn o, bíi golden mall complex gbogbo kìíní yẹn kò sí kitchen o, sáré lọ gbé sí kitchen yẹn náà o. Gbogbo ẹ̀dẹ̀ mo mí ìsìn. Ẹ jọ̀ọ́ mà, mi mọ̀ bóyá ẹ gbọ́ pé rice ti di 77,000 báyìí. Rògbòdìyàn ti wà. Rògbòdìyàn ti wà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo ní kí n sọ fún yín náà ni. Irọ́, wọ́n ní things tí wọ́n náà ni. Ọmọ gan dẹ̀ tú wọn. Ìwé mi ń sọ jáde pé Bíbíire lèmi tí mi ì ṣe fowó rà. Bíbíire ọmọ wọn. Ọmọ wọn. Gbogbo sálárì orí ọmọ ló ń kó sí. Irọ́, kò ń ṣerú ọmọ yẹn ni. Ipe tí ẹ bá fẹ́ bímọ ń sìn, kẹ́ tó oúnjẹ ọmọ ra owó hospital sọ́wọ́ ìṣòwò náà ṣe sọ fún wọn. My eyes are on you. Ó ti bí ẹ. Ọ̀gá tó lọ ló kánayọ̀ fún ọjà. Wọ́n ní my eyes on you. Kò sí wàhálà. Very beautiful woman. My beautiful wife is here. How are you? I'm fine. Báwo ni? Ẹ káàbọ̀. Báwo ni Bíọ́lá? Ó lọ dáadáa. Ṣé gbogbo nǹkan tí o lọ fún lórí ṣe? Not really, not really. Ó mọ̀ wípé Sunday ló yẹ kí n dé gbọ̀ngàn tẹ́lẹ̀. But ẹnìyẹn wá ní àwọn kan tó fẹ́ attend sí. Torí ẹ̀ ṣá la ṣe tètè conclude lórí business. Ìyẹn túmọ̀ sí wípé àdúrà mi gbà nìyẹn. Yes, because I've really missed my beautiful wife. For real? Yes, for real. Oh, serious? Of course I'm serious. No, I'm not serious.
Yes, how can I be serious pẹ̀lú ìyàwó mi? Adedire. Araike. Oh, anyways, kí tí wọ́n kàn jẹ? Bí ìgbà tá a máa sọ wípé mi ò tí ì jẹ nǹkan kan ni nítorí toast nìkan ni mo jẹ mo wá mú mi lé lórí. Toast? Yes. No. Lọ wá nǹkan ṣe fọ́kàn mi. Ó ní láti jẹun. No, má stress ara ẹ, wọ́n tó ti jáde tó ṣẹ̀ṣẹ̀ dé. Má worry, I'm fine. Babe, stress ni pé kí n wọnú kitchen yẹn kí n lọ dáná fọ́kọ mi. Kò kì í ṣe stress. Ìyàwó ẹ̀ ti dé jẹ́ kí n wọnú kitchen kí n lọ dáná fún ẹ. Congratulations. Thank you. Iko Richard lè padà propose. Àkóríire gidi gan ni. Inú mi gan dùn because 3 years of dating is not a joke. Ẹ dúró náà. Ṣé ọ̀rọ̀ ọkùnrin náà lè celebrate pé wọ́n propose ọkùnrin? Àbí ṣé kò yé mi àbọ̀ àwa wèrè yìí náà kọ́ ni? No. Mo béèrè ni kí lẹ ń celebrate tó ló dà pé èmi ò sí níbí kí lẹ ń celebrate. Ṣé kò tó tó rẹ̀? Ṣé àwọn ọkùnrin wèrè bí irú àwa táwa ń ta ẹ̀? Àbí? Ṣé kó máa celebrate ẹ̀? Mo béèrè ni. Ó mọ̀ pé orí títì mo wà. Ìgbà náà wà ń kọ́. Ó yé mi. Ó lópolo rárá. Ó dà. Mo ti dákẹ́. Irọ́ ni o dákẹ́ kòkó ó sì máa sọ̀rọ̀. Èmi ò lè dákẹ́ báyìí. Ẹ wá. Èébú yìí ti pọ̀ jù náà. Kí ló dé? Màá ní kẹ́ jáde máa lé yín kúrò níbà yẹn. Pẹ̀lẹ́ olówó ogbó. Kò ṣílẹ̀kùn fún mi. Òótọ́ ni. Abá sanwó kọ tààrà. Kí lẹ rà? Kí la rà? Ilé nìkan. Ok, èlò lẹ san sílẹ̀. No, tó bá gbé bí ìwà sí àní sanwó. No, a ò tiẹ̀ dúpẹ́ pa ṣe buy one get one. Ṣé bẹ́yìn ló fún lẹ́yọ̀? Promo code ẹ̀ la lò láfi. Èwo ni kí n má lè sọ? Wọ́n gẹ́ ìdákẹ́. Ó ti gbọ́. Balógun lẹ́yìn obìnrin. Ẹ ti ẹ fi success lẹ àti mọ níwà ẹ wò. Ẹ̀yin besties ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí n má tán inú mi dùn gan lánàá o. Because àlá ló jọ lójú mi. Èmi ti wò pé bóyá bọ̀bọ̀ yìí kàn fẹ́ fi mí ṣe chop and go ni. Kódà mo ti plan ara mi pé tí end of the month bá fi lè tó tí ó propose mo ti rò pé máa break up pẹ̀lú ẹ̀. Wo Ọlọ́run yọ ẹ̀ o mo bá ṣe lọ lose out nìyẹn o. Nǹkan tí èèyàn bá máa ṣe ni onífòyàn ló ṣọ́ àdúpẹ́. Anyway, ẹ̀yin girls kò ṣe pé inú mi ò dùn actually but gbogbo yín mọ̀ mi orí títì mọ̀ wá mo dẹ̀ máa ọkùnrin tó wà láyé ìsìn ṣó mọ̀ ìdùnnú náà máa gbé wá báyìí kó tó rí báyìí ìwọ wo bẹ́ẹ̀ breakfast ẹ̀ nìyẹn. But anyway, I'm happy for you. So says. Oda. Oda, congratulations. Hey. Don't say congratulations and move on. Don't confuse the thunder that will say keep quiet. Kí ló ṣẹlẹ̀? Okoro sí ẹlẹ́nu. Ìwọ gan fúnra rẹ̀ kòrò. Wo ọmọ mi, welcome to the club. Ẹ ṣe jẹ́ àrí ẹ ṣe gan ni mo dúpẹ́. Wo tún lè welcome to the club báyìí. Ṣé fẹ́ máa fi mí ṣe yẹ̀yẹ́? Ta ló fi jéró ṣe yẹ̀yẹ́? Ta ló fi jéró ṣe yẹ̀yẹ́? Ta ló ní kó má ní relationship jàre? Inú gbogbo àwọn tó wà lọ́wọ́ ẹ̀ tó kó káàkiri yẹn, o ò lè mú kan báyìí. Kò serious pẹ̀lú ẹ̀. Kí n mú kan nínú gbogbo àwọn ọkùnrin tó wà lọ́wọ́ mi. Ṣé lẹ́yìn náà mọ ìwà wèrè tó kún ọwọ́ àwọn ọkùnrin tó wà ń tà ń sìn? Orí ẹ pé ń tiẹ̀, o understand nǹkan tèmi sọ. Orí ẹ pé ó dà pé wọ nìkan. Lórí ẹ pé wà tó pàdé sẹ́ẹ̀n. Sọ bẹ́ẹ̀ o. Special adviser. Sweetie, má tẹ̀lé tiẹ̀ o. Kò sọ́kùnrin tó pé o because àwa náà ò pé. Ṣòrí ọkùnrin ìgbèrè lè wọ́n ń ta lóòótọ́ bọ́ a máa manage ara wa ni. Ṣòro bí Richard mi pé ni. Kò pé tó yẹn. Adebare nǹkan. Oh, you think he's perfect. Young guy, looking good and everything. Mo ń bá manage, mo ń bá package ìwèrè ara ẹ̀ mọ́nú aṣọ ni. Ó sí perfect man anywhere.
You make the available man perfect for yourself. That is it. Right. Okuku wa romi kojo. Ese ni o si. Ṣé tí bá rí ọkùnrin tó wà responsible tó gbórí dúró. Ṣé mi ò fẹ́ ṣe serious relationship ṣe bí na. Ọlọ́run dẹ̀ máa bá mi pèsè fún ẹ. Ní kíákíá tí ò ní pẹ́ rárá. Babe. Okay. Hello. Daddy. Also, kí ló ṣẹlẹ̀? Kí lẹ ṣe ńbẹ̀? Ta ló ní nọ́mbà tẹ́ fi ń pè mí? Arrest. How? Okay. Ẹ má worry. Ọmọdé tí ẹ bá wa sọ̀rọ̀ kí ló. Má pè yẹn má worry. I can handle it, don't worry. I can handle it. Arrest you. Daddy. Ẹ má worry. Ẹ mọ̀ pé lawyer ni ó máa wà okay. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ ti ọjọ́ ẹjọ́ court and all that. Ó máa wà okay. Ẹ jẹ́ kó lọ a máa pè later. Tó bá ti ṣe díẹ̀ ká pé o. Ẹ má worry. Ẹ ní kí n kí n máa pè. Kí ló ṣe Adebare tí ò gbé kọ́? Adebare gbé kọ́ lẹ̀. Báwo ló ṣe máa arrest daddy tí mama try láti bẹ̀ tó ní gbé kọ́? Ade, pick your call. Ibi tí wọ́n fi ń jẹun kò yẹ kí wọ́n fi tẹ̀lé. Orí lórí ṣe a kò gbọ́dọ̀ fi tẹ̀lé. Ó ta kókó, ó dùnú kúkú yẹ. Ọ̀rọ̀ yìí dojúrú, ó dorí àgbà kodò. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí? Hello. Good afternoon. Good afternoon. I'm here to see my father. Your father? Sorry, who's your father? Biire ni mo fẹ́ Benson. Oh, Biire ni mo fẹ́. Yes. Sorry, you cannot see him. Why? That is his trust of giving. Only his lawyer can see him, ma'am. Oh, well, that's why I'm here. I'm his lawyer. Oh, you are his lawyer. Yes. Please. Okay, madam, no problem. You can go straight down to your left. Thank you. You're welcome. Please, how about Agent Adebare Johnson? How? He's busy at the moment. All right, thank you. Daddy. Oh, no. Sir? Thank you. Daddy, kí ló ṣẹlẹ̀? Ire. Sir? In fact, èmi kàn wá mi tèmi tí ń ṣeré ní tèmi. Mo kàn ráwọn ọlọ́pàá tó dé. Okay. Kí wọ́n fẹ́. Bí wọ́n ṣe wá arrest mi nìyẹn. Hey. Kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ṣe mi? Wọ́n ní èmi drug baron. Drug baron? Ẹ̀yin. Imagine. Bàbá mi. Ó yà mí lẹ́nu. How? Evidence wo ló ní against yín? Good question tèmi náà bí wọ́n nìyẹn. Wọ́n wá ní wọ́n arrest drug peddler kan. Nígbà tí wọ́n wá ń dárúkọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́, ó wá dárúkọ èmi Ọ̀túnba Ire ni mo fẹ́ Benson mọ́nú wọn. Akọ. Ẹ̀yin. Ọlọ́run. Ẹ̀yin. Ẹ náà. How? Ó yà mí lẹ́nu up till now. Ó ti yé mi. But daddy, ṣé ẹ̀yin mọ̀ nǹkan kan nípa ẹ̀sùn tó fi kàn yín ni? Torí ọ̀rọ̀ ìjọba le o. Irewamiri. Daddy. So, trust daddy mọ́? Mo trust yín. Mo kàn need láti wà double sure ni. Anyway, mi ò ní fẹ́ kó dàbí Doubting Thomas bí fiancé ẹ̀. Mi ò mọ̀ kankan pàwẹ́ rárá. But daddy, kí lẹ mean by Doubting Thomas bí fiancé? Kò fọ́ nìyẹn. Irewamiri. Daddy. Adebare fiancé lórí discord to arrest. What? How? Adebare?
ló wá arrest yín. Ó ready láti torture me. No, Daddy. Hold on. Àbí reason tí kò ṣe gbé call mi nìyẹn. Mi ò tiẹ̀ mọ̀. Ire, mo fẹ́ kó get nǹkan tí mo ń try láti sọ. Èèyàn wá arrest èèyàn kan ló dùn mí. Anybody lè gbọ́ information kan tí ó true kó dẹ̀ wá. Ṣùgbọ́n pé àná mi ẹni tí mo fún lọ́mọ. Adebare ò ṣe dáadáa. No. Adebare ló lead squad tó wá arrest bàbá tèmi, my father. Òun ló fi handcuffs mi lọ́wọ́. Ó handcuff yín. Yes, now. Tabaro ni níṣẹ́ ẹrú, ó yẹ ká fi tọmọ jẹ. I'll see you, Dad. Tabaro ni níṣẹ́ ẹrú, ó yẹ ká fi tọmọ jẹ. You should understand that. Ẹjọ́ yóò ṣe ẹbí mi. Ẹbí táwa ni. Adebare, o ní guts, o ní effrontery láti lọ arrest bàbá tó bí mi lọ́mọ. My father, kò kí ń ṣe ẹni tó gbà mí tó o. Bàbá tó bí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ tí ìwọ fẹ́ fẹ́ ní ṣùlọ́kà. You arrested him. Fúnra ẹ̀. Fẹ́mi, calm down. Daddy iṣẹ́ sófin ni. Ìdí nìyẹn tí mo ṣe arrest you. Òfin ni mo tẹ̀lé. Adebare, so ìwọ ò mọ̀ wípé tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tàn ọmọ jẹ ni. Irewamiri, you know that I'm never biased when it comes to my job. Ọmọ yẹn. Kí ló fẹ́ kí n ṣe? Agbègbè ìrọ́ni níṣẹ́ ẹrú whatever tí ó fẹ́ gbọ́ corruption ni. Kò sí nǹkan méjì tó ń jẹ́. Ìwà ìbàjẹ́ ló wà bẹ́ẹ̀. Jẹ́ sọ̀rọ̀ síbi tó rọ wá jàre. Really? You are a monster. Ẹranko lásán ni ẹ́, ó kàn dáwọ́ èèyàn bóra ni. You are such an idiot, a big fool. Who do you think you are? Kí ló já mọ́ gangan? Ìwọ? Yes! Ta ni ẹ́? Mo mọ̀ pé oníwèrè, no, mo mọ̀ pé ó ya wèrè, yes, mo mọ̀. Bó mi ò mọ̀ pé wèrè ẹ tó báyìí, wèrè kankan ni ẹ́ o. O kàn rí yàn sọ fún ẹ rí ni, o ti ya wèrè, orí ẹ ti dàrú, orí ẹ ò pé, o ti ṣí eré. You are mad! You! Who are you? Tó bá fowó ẹ̀ sáyà rẹ̀, tó bá tún fi owó yẹn sáyà báyìí láti fi bá mi sọ̀rọ̀, máa kọ́ ẹ ní kò wá wọlé ni. You are mad, you are stupid. Ṣé let's go office. Wèrè, ó tẹ́bù tó lò, pẹ̀lú àkóṣì tó ṣe, tó dé fìlà olórí burúkú sórí, ó tẹ́bù gbogbo nǹkan tó wà wájú ẹ, tó ní ìwọ wà lọ́fíìsì. Is this supposed to be an office? Is this supposed to be an office, really? Such a nice idiot. Ṣòtìrì, kíní burúkú tó da èmi àti ẹ̀pọ̀ ni. I do not. I mean, never, ever want to see you anywhere around me. Sorry. Láàrin èmi àti ẹ, the battle line has just been drawn. Adebare, kí ọkùnrin tiẹ̀ ó tú àtọ̀rìn. Kí obìnrin tèmi kí ó tú àtọ̀rìn. Ká wá wo ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ láàrin èmi àti ẹ. Níbi iṣẹ́ yìí. Tó bá rí mi tí mo bá gbà bí kó gbà ọ̀hún. Tó bá rí mi lọ́ọ̀kan tó jẹ́ èmi àti ẹ bá ṣe mẹ́rin ojú yẹn á fọ́ dànù. Ìwọ ẹranko lásán lásán, ẹranko pupa, ọ̀dẹ̀ ó kọjọ. Tó bá ẹ bá kàn mí, ikú á pa ẹ́ dànù.
rán ni níṣẹ́ rú. Ló ṣe aláìní kan ṣara galaxia. Àgbàyà. Ìfẹ́ yẹn máa dànù ní òní nífẹ̀ẹ́ Bọ́lá ilé jẹ́. Adebare, you no do well. You no do well. Kò ṣe wọ́n ló yẹ kó lead squad tó lọ arrest bàbá ìyàwó rẹ̀. Kí ni nǹkan tí wọ́n sọ lẹ́nu? Ṣé nǹkan tí wọ́n náà tún máa sọ nìyẹn ni? Ṣé nǹkan burúkú wà ní nǹkan tí mo ṣe ni? Pé bàbá ìyàwó àfẹ́sọ́nà mi, ó ṣe sófin, wọ́n dẹ̀ arrest ẹ̀. Jẹ́ kí n sọ kíní kankan. Yorùbá máa ń pa òwe kan, wọ́n ní ìjẹ tí a jẹ tẹ́tẹ́, àgbúrò jẹ̀dá gúnrò bẹ́ẹ̀. No. Kò ṣe wọ́n ló yẹ kó lead squad tó lọ arrest bàbá ìyàwó àfẹ́sọ́nà ẹ̀. You no do well. You no do well. Bayo. What can say? JB Abi. I don't know. But you no do well. You no do well. No. You no do well, Adebare. No. Kini kati pe yi si o che ni kayefi nworiru eyiri. No. You are wrong. You are absolutely wrong. I see. Ìyẹn ni pé Irewamiri náà ti bá ẹ̀yin náà over àbí? Ṣé kò tẹ́yìn náà máa sọ̀rọ̀? Kí ló fẹ́ kí sọ máa sọ̀rọ̀? Kí ló fẹ́ kí sọ? Ṣé wò kí sọmọ Yorùbá ni? Are you sick? Ṣé ti dẹ̀gùn ni? Ó lọ arrest ni bàbá ìyàwó ẹ̀. Sorry, bàbá àfẹ́sọ́nà ẹ̀ because ó ti fẹ́. Lẹ́yìn tí wà á tẹ̀ ti jọ plan wedding. It's wrong. Ẹ̀gbọ́n mi, bàbá Irewamiri náà bá ti máa wúrú wà tó wù yẹn náà. Ìwà ìbàjẹ́ ló wù yẹn. Kí la fẹ́ kí n ṣe? Kí la jú mi sílẹ̀ àbí? Now I know you are sick. Okay. Yeah. Irewamiri, mo máa ní láti take it easy o. Mo understand bó ṣe ń feel, but you need to take things easy. You don't understand how I am feeling. You absolutely do not have an idea. Tójú akátá bá ń léwu, ṣé nu adìyẹ ló yẹ ká ti gbọ́ ni? Ṣé o lè kó lọ make irú arrest síbẹ̀ yẹn ni? Can't you make use of your colleagues? Ṣé o lè sọ pé káwọn colleagues ẹ kí wọ́n lọ make irú arrest síbẹ̀ yẹn ni? When you know that your love is involved. Bàbá ìyàwó ẹ, ọ̀rọ̀ tó ń rùn létí ni ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ ni. Ó ṣe gbéṣẹ́ rù báyìí, ó ṣe gbéṣẹ́ ìjọba rù báyìí. Ọgbọ́n làwọn èèyàn fi ṣe àwọn ọ̀gá títí ẹ tí wọ́n jẹ́ senior officers, wisdom ló ń lò. And they're still doing well. Barrister Irewamiri Benson. Bàbá mi ṣe ẹ̀wọ̀n because he is a drug dealer. Mi ò dẹ̀ mọ̀ kọ́kọ́. Ọ̀rẹ́, sorry, mo feel pain ẹ. Jẹ́ kí n sọ pé I feel pain ẹ. Sorry, bá ṣe ń kóra wá kiri, ó ní positivity nínú. Nítorí pé orí yín pé a lè wá ń bí ká máa rẹ́rìn. Èmi personally mo ń gain a lot lára yín. Ṣé you understand? So ìdùnnú ẹ ó wà very, very important to me. To us. Ṣé you stand? Ìwọ kọ́ ló choose daddy. Sọ̀rọ̀ mi yẹ. Mo believe pé nǹkan tó yẹ ká máa sọ̀rọ̀ nípa ni pé kí ni next step. Kí la fẹ́ ṣe? A wà pẹ̀lú ẹ nínú gbogbo problem yìí. Ẹ̀gbọ́n mi, mo gbà pé mo ṣàṣìṣe. Àmọ́ kí lẹ fẹ́ bá mi ṣe báyìí? Báwo lẹ ṣe fẹ́ bá mi bá sọ̀rọ̀?
Irewamiri yóò gbé call mi mọ́. Báwo ló ṣe fẹ́ gbé call ẹ? Tó bá gbé call mi ọgán fúnra mi máa yìí tán yẹn. That means ọmọ àlè ni. Sórí àìgbé call yẹn, ìyẹn túmọ̀ sí wípé ọmọ Yorùbá dáadáa ni ó wùwà ọmọ ọkọ. Ẹni tó rán bàbá ẹ̀ lẹ́wọ̀n, á wá gbé call ẹ. No. Pẹ̀lẹ́. Ọ̀gá ọlọ́pàá tó mọṣẹ́ ṣe. I don't understand. Who does that? Ara àwọn nǹkan tí mo sọ fún yín nìyẹn nípa àwọn ìwà gbèrè tó kún ọwọ́ àwọn ọkùnrin wa. Tẹ́ ń gún mi lọ́jọ́ yẹn. Ṣé bẹ́ẹ̀ ti rí madness tó display nsìn? Adebare of all people. Ṣùgbọ́n ẹ má tanra wa lóòótọ́. Adebare ò ṣe dáadáa rárá. Ká tiẹ̀ wá gbà pé ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀. Ṣé bó yẹ kóun tiẹ̀ wá way out kó mọ bó ṣe máa dá kéèzì nínú. I'm not happy about this at all. Tẹ́ bá ní mo wà tó kú díẹ̀ káàtó mo bọ̀. Ohun tó ti ṣẹlẹ̀. Ọmọ ẹ̀ ṣáàdẹ̀ ni máa wọ̀ mí ràn. Ẹ bá mi wá gbogbo ọ̀nà tẹ́ bá lè wá. Ẹ jọ̀ọ́, ọmọ yóò gbọ́dọ̀ bọ́ ọmọ mi lọ́wọ́. You know how much I love this girl. Adebare, máa calm down. Ìbùkún ni fọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Lóòótọ́, iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Ìwé mímọ́ dẹ̀ sọ wípé múra síṣẹ́ rẹ̀. Kò sí nǹkan kan tó ń ràn nínú wípé òun ṣiṣẹ́ bó ṣe kó ṣe but kò wá ṣe bíi pé kéèyàn gbé iṣẹ́ rú ó ti gbéṣẹ́ ìrú jù. Irú kéèsì ọgbọ́n ló yẹ kó fi ṣe. Mọ̀já mọ̀sálá fi ń mọ akíkanjú lógun. Irú arrest báyìí ò bá fi style sá. Àwọn colleagues ẹ ló bá fi style tì sí irú arrest báyìí kọ́ mí kẹ́. Ó ṣe ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe but ìwọ kọ́ ló wà involved. Bí situation ṣe ṣẹlẹ̀ sí àwọn ò bá ṣẹ̀ṣẹ̀ wá máa bẹ̀ being an officer wípé nǹkan bá ìṣẹ̀lẹ̀ o kí ni ìrànlọ́wọ́ tó lè ṣe fún wa. You don't get. Ọ̀pọ̀ ọgbọ́n làgbàlagbà fi máa ń sáfẹ́ jù ló fi ń sá fún màálùú. Ẹ̀gbọ́n mi mo ti gbọ́ nǹkan tẹ̀sán. Àmọ́ kí la fẹ́ ṣe kí ló tún kàn báyìí? I need to continue my relationship with this woman. She means the world to me. I know them all. Ẹ má wò mí ràn ẹjọ́. Kí la máa ń ṣe sí oró kéèsì báyìí? Àbí lẹ́ni tó ti ń rí mi ní ìrè bàbá ọkọ ẹ̀. Màá wá lọ́sìn, màá lọ sọ fún pé má bínú pé àbúrò mi ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ó rán bàbá ẹ̀ lọ sẹ́wọ̀n. Àbí irú ọjọ́ wedding yẹn táwa ló wá máa jókòó as bàbá títí ẹ̀. Tóun bá tiẹ̀ béèrè lọ́wọ́ mi ṣé kò yẹ kí n béèrè lọ́wọ́ ara mi pé ṣé bàbá yẹn máa wá láti ẹ̀wọ̀n láti wá jókòó as bàbá ìyàwó ni àbí torí pé ìwọ jẹ́ ọ́físà wọ́n máa fún ẹ ní oore ọ̀fẹ́ yẹn láti fi bàbá yẹn lẹ̀ lọ́jọ́ yẹn. Àbí kí ló rò? Ọmọ mi ẹ ti ń sọ̀rọ̀ ìdáwàdà. Ẹ ti ń sọ̀rọ̀ ìdáwàdà. Mi ò sọ dáwàdà. Bó ṣe ń ṣe ni mo ṣe ń sọ. Wọ́n sọ wípé ká fi ọ̀bẹ ká fi gẹ́ra wa wò ká wá mọ bó ṣe máa rí béèyàn ṣe máa feel. Mo try láti put ara mi sínú shoes ìyàwó àfẹ́sọ́nà ẹni. Màmá bí mo ṣe máa bá sọ̀rọ̀. I will talk to her. It's okay. It's okay. It's okay. It's okay. Adebare, ó ti ṣe tiẹ̀ o. Ìwọ dá àwọn fámìlì tèmi sí àdánwò. Kò sí wàhálà. Mi ò bínú rárá. Mo kò fẹ́ kó mọ̀ wípé
àlọ́ ní títí ẹ̀ àbúrò ní tèmi. Adebare máa jà máa gbẹ̀san gbogbo nǹkan tí mo fi ń jẹ́ obìnrin mo máa fi bá ìjà. Wá mi rí, mo wà pẹ̀lú ẹ, a wà pẹ̀lú ẹ. Kò yẹ kí wọ́n fi tẹ̀lẹ̀ orí lórí ṣe a kò gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀. Ó ta kókó, ó dùnnú kúkú yẹ. Ọ̀rọ̀ yìí dojúrú, ó dojúrú, ó dorí àgbàkodò. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ni ní kàyéfì, n ò ríru èyí rí. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ni ní kàyéfì, n ò ríru èyí rí. Èmi ò lè ṣe stunt tó bá mi wájú. Are you tired? I am. My phone. Hello, ma. Alájà. Ẹ káàárọ̀ ma. Abẹ́ ni mi àtọkọ mi à ń jog lọ́wọ́ ni. Ha. No, ẹ má jẹ́ kí n wálé ni. Ọlá ńkọ́. Oh, okay. Màá lọ délé, màá freshen up nsìn màá máa bọ̀ lọ́dọ̀ yìí. All right, ma. Yes, ma. Má sọ fún mi pé tá bá délé o fẹ́ jáde. But kò kí n ṣe agreement wa nìyẹn náà. Yeah, I know. But this is business. Ṣé o ṣáà ní pẹ́? No, mi ò lè pẹ́. Kí nǹkan débẹ̀ kí n sọ ọ̀tọ̀jà mi kí dẹ̀ máa bọ̀ nílé ni. Okay. But ká tó máa lọ, jẹ́ ká kọ́kọ́ ní right. Ṣé lè yóò lọ́ngì? Yàgò. Okay. Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ni ní kàyéfì, n ò ríru èyí rí. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ni ní kàyéfì, n ò ríru èyí rí. Kò sóhun tójú onírí, kò sóhun tójú onírí. Ẹ ṣe lẹ́yà àbí ẹ ṣe lẹ́yà? Okay. Ẹ bọ́ ṣé ẹ ti bímọ? Tùwálé o. Ok, Tùwálé lọmọ yín. Àlàyé, Tùwálé o. Oṣù lẹ́ ń ṣe o nínú rògbòdìyàn yín. Tùwálé o. Ẹ tún wà lọ ṣe irun fídíò dídò. Àlàyé, Tùwálé o. Ó rẹ̀ ẹ bọ́ta. Ẹ bá rí lọ́bẹ̀ ajá máa gé ń jẹ o. Gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe ajá máa fi panu ni o. Tùwálé o. Gbogbo Tùwálé àbíkú fẹ́ yẹ ń ṣá. Ẹ bọ́ta jọ. It's looking strange but real. I've never seen a thing like this before. Ẹ má bà é jẹ́ o, ẹ má bà é jẹ́. Ẹ ká mà. Yes ma, ẹ kú àtàrà mà. Ṣé o sì mà? Ó rẹ̀ mí ni. Ó rẹ̀ yín? I can see that your tiredness is tiring. Ẹ pẹ̀lẹ́ mà. Stress. Mo rí bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ mà.
Babies, yeah. How are you? I'm fine. Hello? Yeah. Báwo ni ti lọ? It was fine, Jerry. Ṣé meeting gan ló lọ fún ni àbí o lọ ṣiṣẹ́? Gbogbo ẹ̀ ni o. A ṣe meeting, a ṣiṣẹ́, a sọ̀rọ̀ nípa àwọn businesses yẹn ṣá. Ó wà tiring. Kò ṣe. Èèyàn kan wá drop package kan fún ẹ. Package? Jẹ́ kí n get any drink kò tiẹ̀ fi yẹn step down kárẹ́ lè balẹ̀. Kí ni package tó wá mú wá fún ẹ? Oh, it's nothing serious. Nothing serious ni package tó mú wá fún ẹ. Babe, ìwọ àti curiosity ẹ̀ ṣá. Ọ̀rẹ́ mi kan ló send ẹ̀ sí mi. Ó kàn dẹ̀ fi prank mi ni. Prank? Yeah. Ìyẹn ló bá ti sọ. Ká sọ pé o ti sọ prank ní mi ní débi tí mo dé yẹn. Pẹ̀lẹ́. Ó ti rẹ̀ mí, fẹ́ lọ ṣáwà. Ó tó bẹ́ẹ̀ torí ibi tó ti ń bọ̀. Kí ló mean? Kí ló mean by ibi tí mo ti ń bọ̀? Yes, torí ibi tó ti ń bọ̀. Àbí ìwọ tó ti ṣe wàhálà lọ látàárọ̀ tó wá dé, o need láti lọ ṣáwà kárẹ́ lè balẹ̀. Mi mọ̀ pé kò tó mí ni. You're right, thank you. Thank you. Hello, Irewole. Wàhálà wà o. Gbogbo nǹkan tá à ń ṣe ní kọ̀kọ̀ pátápátá ló ti já sí gbangba. Jí bí mo jáde ní bí mo ṣe máa dé nsìn lọ́kọ mi gbé package kan fún mi pé wọ́n ní kó wọ́n fún mi package o. Ìgbà tí mo máa wò báyìí picture èmi àti ẹ ló wà ńbẹ̀. Kò tí ẹ̀ tún wá kí n ṣe pictures lásán o. Pictures ibi tèmi àti ẹ ti hug thank kiss òun ló wà ńbẹ̀, just imagine. Question tèmi gan bẹ̀rẹ̀ lọ́wọ́ ara mi nìyẹn. I don't know, but I'm not sure. Torí mo ṣe ní kí n call ẹ ní kíákíá. Okay then. Màá wá rí ẹ lọ́la ńgbà yẹn ká lè yanjú ẹ. Okay. Yeah. Kí ni gbogbo ilé kí ni mo kúra mi sí báyìí? Omi àmójú inú ló fi ń run ni. Bí bàtà bá rọ. Ọkọ mi. Now, start talking. Oníbàjá bá ń sinmi. Ó di dandan kó mojú olówó ẹ̀. Torí gbogbo ajá ló ń gbó. Èyí tó gbó lágbójú ló yá di gbólúgí. Omi àmójú inú ló fi ń run ni. Bàtà tó ń ro kólákólákólá láàròjù. Ó ṣetán àti yani. Má kàbùkù àwẹ̀. Mo ní kó má kàbùkù àwẹ̀. Kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀? Ṣé wọn nìkan ló máa ṣiṣẹ́ ìjọba? Bí wọ́n bá ara
ní níṣẹ́ rú ó yẹ kó fi tọmọ jẹ. kọ́dà ó bọ̀ pẹ̀rẹ̀ torí ṣubú àwọ̀ iye lárí ọ̀bẹ̀rẹ̀ lárí ọ̀bẹ̀rẹ̀ bàbá rán ní níṣẹ́ rú ó yẹ kó fi tọmọ jẹ. ibi tí wọ́n fi ń jẹun kò yẹ kí wọ́n fi tẹ̀lé. Kò gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀. Ó ta kókó, ó dùnú kúkú yẹ. Ọ̀rọ̀ yìí dojúrú, ó dorí àgbà kodò. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti gbé yìí sí? Ó ṣe ní ní kàyéfì, n ò ríru èyí rí. Kí ni ká ti gbọ́? Ó ṣe ní ní kàyéfì, mo ríru èyí rí. Kò sóhun tójú onírí, kò sóhun tójú onírí, ilé ayé yìí ó ń dògbò. Sóhun tójú onírí, kò má sóhun tójú onírí.